orúkọ mi ni Quality Wasiu Àlùjọ tí gbogbo ayé mọ̀ sí Babalaba. Ẹ̀gbá nílé mọ̀ lóru ìṣàbínà bèbí mi lọ́wọ́ mọ́ orígun mẹ́rin Ẹ̀gbá ló pè sí mi lára o Wasiu Alaba akínní ọmọ akémáyò ni màá jó méjì gòwójó lọ́ba tó gbódìdí ẹni bàbá tó bí mi lọ́mọ nìyẹn Ìtẹ̀lẹ̀ Kesari torí àjọṣe that is Kesari tí wọ́n sọ sí ìkọ́lé oṣù tó wà ní fíìmù àjọṣe first record mi ilégbè mi ni ìgbà yẹn Alhaji Kollington ó bá àṣà ìdéjà gbogbo yẹn wọn ò lè bára wọn jà ṣòye yín tó bá parí ìjà bàbá Kollington Àyìnlá àti bàbá Wasiu Àyìndé kàn parí ìjà yẹn náà kàn parí ti àwọn Òṣùpá àti Alhaji Ayẹwẹ kàn parí ẹ̀ náà ṣòye kò sí tó bá sì yà náà kò sí bóyá máa ṣe tí ò ní sí pé ọ̀rọ̀ lówó rí ni bòńtẹ́mì kan máa bẹ̀rẹ̀ tí máa bẹ̀rẹ̀ wọn ni pé Alhaji Kollington Àyìnlá àwọn ni bàbá wa tán kú torí àwọn àti Barrister ṣàwọ́dà sàn àwọn náà jọ gbé foundation fún yìí Táyé àti Kẹ́hìndé ni wọ́n. Tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé tí Táyé bá ń bá tírílẹ̀ dàjà máa sọ pé bóyá orí Ọlọ́run kò mọ nǹkan tọ́lọ́run ṣe fún àwọn ni o pé bóyá agboolé fújì máa silent o lè silent o pé kò ní jẹ́jà ẹlẹ́ṣẹ̀ o sí torí àwọn náà bí lọ́la gan tán ṣẹ̀dí tó bẹ̀rẹ̀ fújì gan tó bá ráwọn aṣíwájú ẹ̀ tọ́lọ́run bá ti fún ní agbára díẹ̀ bóyá náà ti ní fáǹsì yẹn ti ń pè bákan ẹ̀rọ ìdásán á fi àgbàlagbà yẹn wọ́ ni. Ibrahim Ìtẹ̀lẹ̀ tí gbogbo ayé ń pè nǹkan lè ṣó lónìí òun ló ṣe Kesari tó jẹ́ Ìtẹ̀lẹ̀ di icon èèyàn gidi ni àbúrò ló jẹ́ sí mi ní táìmù ìgbà tí 90s lájọ wà ní gbogbo táìmù tájọ ṣiṣẹ́ papọ̀ kò ń ṣe 10 years lájọ ṣiṣẹ́ tí gbogbo àwọn èèyàn mọ̀ tó ń mọ̀ wá papọ̀ kémi àti èèyàn tó lè jọ ṣe rẹ́kọ̀dù àjọ travel lọ gbogbo peter travel lọ ní first travel mi ṣòyìn àtijọ́ wa tí Ìtẹ̀lẹ̀ bá mú pen tó bá mú ó máa ya èèyàn àyà ojú ọmọdé ni àwa fi ń wò ọ̀dọ̀ àwọn bàbá mi sọ fún mi gbà yẹn pé orin tó ló fẹ́ kọ yìí tó ń kọ yẹn mi ò mọ̀ ṣeéṣe làwa pé wọ́n ti tó jíjọ́ kan tí mo lọ ṣó mo dé ṣó ọ̀hún báyìí ǹjẹ́ kí n kọrin ní kí n tẹ̀sí máa kí n kọrin mo ti tẹ̀sí máa kí n kọrin wà bí mi ò ṣe lè sọ̀rọ̀ nìyẹn. mo di ẹlòmíà wò pé láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ music lágbájá yẹn ń play àwọn ilé ni bóyá ọ̀rẹ́ ẹ̀ kan ló wá sọ pé òun àtolórí yẹn jọ wà ní pàrọ̀ jẹ́ kí n mọ ẹ̀dẹ́ jẹ́ kájọ débẹ̀ tí yẹn bá débẹ̀ tó bá dé àgbo tó lọ kì àwọn olórin fújì ọ̀pọ̀ inú àwọn tó wọ́n dẹ̀ ní nǹkan yẹn pé ó kì yẹn alágbájá kíní kan mo rí ẹ kíní kan tó ń kọrin tó bá máa dọ̀là tó bá máa sọ á ní wọ́n mú ẹ wá báwọn ni á ní wọ́n mú wá báwọn ni kò dẹ̀ mọ́ ibi ìgbà tí ẹni ẹ ti ń ṣe ọ̀dọ̀ sàn èmi ní advice gbogbo àwọn olórin tó kù ànírógbò àìsàn pọ̀tẹ́ni tí nǹkan bá ń ṣe kí àjọ tí wọ́n bá gbé síta kó tètè máa sọ ṣóyè àìmọye nǹkan mi wà mẹ́díkà nǹkan mi wà kò dẹ̀ kì í ṣe ti mẹ́díkà